Aṣíwájú òkú ọdún ajé túbọ̀ bí o Ràúfù ni o aya rẹ̀ màmá ló ní kí ọ ọlọ́jọ́ bí o. Lọ́dúnlọ́dún ní lásán lógúnlógún lọ́dúnlọ́dún mi kàṣà ìyọ ọdọọdún ló máa ṣe ìfẹ́ mi. Happy birthday to you Aṣíwájú Ràúfù ní sọdún. Happy birthday to you. Ajé túmọ̀ bí wá dàgbà dògbò nílé ayé. Happy birthday to you. Aya rẹ̀ màmá lóní wípé o. Ọkọ lólùfẹ́ mi àlọ́. Aṣíwájú Ràúfù o Ọlátúndé. Ajé túmọ̀ bí mo pẹ́ ọba gbọ́n ẹnu mi àkàrà òkú ọlọ́rọ̀ ọmọ ìyá ọ̀lárí kí ọ lọ́wọ́lọ́wọ́. Ọ̀làwọ̀ alájọ́ mi tòjó Ọlátúndé Ràúfù mi. Ajé túmọ̀ bí ó owó túmọ̀ bí ọlá túmọ̀ bí ìjọpọ̀ rẹpẹtẹ kò ní rẹ̀ mọ́ lòun níjó tẹ́. Ìwọ lọ́mọ ọmọdún ẹlẹ́rìí mọ̀sá omi líwé lájọgbà ọmọ ọmọràn kọ́ jábọ̀ rọ̀bọ̀rọ̀. Ìmọ̀ràn tẹ́lẹ̀ kan gbà nílé yín orí ọ̀sán ló já sí. Ìmọ̀ràn tẹ̀yìn bá dìjọba gígùn ní ìgò orí Ràúfù o Ọlátúndé. Ajé túmọ̀ bí ni mò ń pè tán. Aṣíwájú ni ó ní dèrò láṣọrọ wọn bá. Aya ló rán mi wá bí o aya rẹ ló rán mi wá bí o Mrs. Fọláṣadé. Ajé túmọ̀ bí aya rẹ ni ìlérí wá kádé orí òun. Ó pa kéré àgbáyé dákun wá bá ń kífẹ̀ mi ọkọ mi ajé orí mi bàbá àwọn ọmọ mi. Ó pé wọlé jìká tí ó jẹ́ káṣọ ó bá lọ́rùn mi. Ó pé kíkú má pa ọkàrùn má ṣe ọ Ràúfù o aya rẹ ni ó má ṣẹlẹ̀ nílé ayé o. Ẹ mọ́dún lọ́sàn-án àfẹnulóoru àtòru àtọ̀sán kí Elédùmarè kó máa fi ṣọ́ ẹ̀jọ́ ni Ràúfù mi o Ọlátúndé Ràúfù mi ni. Aṣíwájú ajé túmọ̀ bí ó màmá ní táwọn bàbá fẹnu ọ̀rí. Aya rẹ ni wíwọ̀ wípé mo mójú rẹ̀ òkun èmi mójú rọ̀ṣà mo fojú kalagba lúgbò mi. Mi ò rẹ̀ ní bí olólùfẹ́ mi ọkọ mi. Ajá ní bọ̀ délé àwọn bàbá rẹ̀ Mrs. Fọláṣadé. Ajé túmọ̀ bí ó ní bọ̀ délé àwọn bàbá rẹ̀. Ọmọ ọmọdún ẹlẹ́rìí mọ̀sá ọmọ iléèwé látọ̀gbà bàbá yìí. Ìmọ̀ràn nìkan ìjábọ̀ ọ̀rọ̀ bọ̀rọ̀ lẹ́wọ̀n ló máa bọ̀ lérè tí já bí owó. Ẹ̀yin lọ́mọ lára so kèrègbèso kèrègbè yìí tó so lókè bí àdódàgbà. Ojú òní pọ́n ní títí kábẹ́rù mọ́lẹ̀ o Ràúfù o nílé mọ̀dún ẹlẹ́rìn bàbá ẹ̀yìn. Ojú òní pọ́n ní káfàlà parókà nílé mọ̀dún ẹlẹ́rìn bàbá ẹ̀yìn. Ojú wa ní pọ́n ní títí káfàbúrò ẹni ṣàyàsán ní ọ̀rọ̀ jẹ́ ẹlẹ́rìn mọ́sá tó ti pópó lówé wá ọ̀rí. Ẹ̀yin lọ́mọ ńlẹ̀ àdésùrè òrìṣà òkè jẹ́ dàbí onílé yìí nílé yín. Ọmọ àgàn òbí dúdú kò bí pupa òbí kẹlẹ̀ à ń kíni yín nílé olówó ọ̀rí o. Ẹ̀yin lọ́mọ bí ṣòkòtò gbóṣù mẹ́fà nílé aláró gbọ́dọ̀ rẹ̀ ṣòkòtò wọn gbọ́dọ̀ gbọ̀n dànù. Ìmọ̀ràn máa bọ̀ lẹ́rìn tí jábí owó ọmọ wágùn ẹ má wẹ̀rìn lójú ogun èèyàn bẹ́ẹ̀ wẹ̀rìn ogun. Ẹ̀pín wá pò jẹ ẹwọ́ bàbà kẹwọ́ bọ̀ síborí kẹwọ́ sọ̀rọ̀ tí wọ́n fi ikùn mọ́ lójú ogun. Ẹ̀rí o ẹ̀rìn mọ̀jẹ́ bá fọwọ́ bàbí ò bá lóyún dá mi lójú ọmọ tán lá olúwa rẹ̀. Aṣíwájú mi ò ẹni ìmọ̀dún bá fọ bàbátà lọ́bà bí ò bá kúkọ́ torí wọ́wé lọ bí iṣu. Ìmọ̀ràn máa bọ̀ lẹ́rìn tí já bí owó. Aṣíwájú ni mò ń pè tọ̀tọ̀tọ̀ ọ̀rí o bí n bá fẹ́rẹ̀
délé màmá rẹ̀ máa pé ìwọ la máa ṣàfùdí ọmọ ẹ̀kọ́ náà sùn o. ọmọ bá dúlọ́yọ̀ lé àrẹ̀sà dúdú lẹ́gbọ̀n pupa làbúrò jàre ojú ló pọ́n dúdú tèrè pò fún pupa bàrí àlàjèjì ojú ti lálọ́ nílé oníbàdú ọmọ fèníṣẹ́pọ̀ wọn fèníṣẹ́pọ̀ ní bàrẹ̀ sànú wọlé òfúnpọ̀ ní yámọ̀dé lára mẹ́bí dúdú lẹ́gbọ̀n pupa làbúrò nílé yín ẹ̀yin lẹ́mọ lọ́pẹ̀ kan gẹ́gẹ́ tirẹ́gẹ́ lọ́pẹ̀ kan gẹ́gẹ́ tirẹ́gẹ́ tó ti díbọ̀dọ̀ lájẹjẹlé ogun bẹ́ẹ̀ ni kò kúrú ni wọ́n fi máa ń wọlé fúnra wọn ọmọ elépo ọmọdé ní ara rẹ̀ sà aṣíwájú Ràúfù Ọlátúndé Ajétúmọ̀ bí o ajé tó ní wá ajá filé rẹ̀ ṣe bùgbé o ire gbogbo kó máa wá orí o wá níràhùn gbé sọnù bí ó ṣe bí ọmọ ìwà àtayá rẹ̀ ọba lọ́sọ̀yìn pọ̀ èṣù wá ní àyìn títí láéláé ijó àjùmọ̀jò kò ní díjó ẹ̀yìn nìkan ló jágbo kò sí bó ṣe lè pẹ́lẹ́ ayé tó Ràúfù Ọlátúndé o ọ̀ọ́ni màsàré ọmọ rẹ̀ àrídùnnú rẹ̀ kò ní dìbànújẹ́ mọ́ lọ́wọ́ àṣẹ ìsàmọ́dún Fọláṣadé ló ní wípé ọdún ayọ̀ ọdún ìdùnnú ọdún rẹ̀ ló máa ṣe ọkọ mi o. mo pé tó bá níta ní ọkọ léwì ládẹ́kọ̀ mọ pọ́lá mi lẹ́kọ̀ọ́ lèmi jẹ́ Ibrahim Idris Àtẹ̀ráyé fẹ́ akẹ́rẹ́ àgbáyé àpò tún pọ̀ níṣẹ́ ìwé lọ́dọ̀ tiwa kan òkú ọlọ́rọ̀ ọmọ ìyá ọ̀la.